àwọn ẹ̀ṣọ́ aláàbò olóyè Sunday Igboho ìrú ẹkùn nípínlẹ̀ Ọ̀ṣun àwọn náà mọ̀ fariwo ta wípé àwọn làwọn fẹ́ lọ̀pínlẹ̀ Kwara láti lọ ṣiṣẹ́ ńbẹ̀ ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara ò gbà wọ́n láyé o káwọn ó lọ o nǹkan dé. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ọmọ aládìíkù o. Kábíyèsí bàbá. Sunday Igboho. Kẹ́gbẹ́ bàbá. Mo ló pè mí lóru àná bó ṣe ń wọ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni bàbá mi. O ti lọ ọbọmọ jẹ́. Kábíyèsí bàbá. Ọ̀rọ̀ kọ́ńtẹ̀ǹtì rẹ̀ yìí ọmọ mèlú títí. Kẹ́gbẹ́ bàbá. Ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí ọmọ mi gbogbo òlú títí. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ yánú gbòòrò ẹ tó lọ lè yánú gbó. Kábíyèsí bàbá. Dákun fún lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ èyí tí ò ní pa security lára ni o. Kí Mákindé rí sáìbì ti bó o. Èmi gan fúnra mi mò ń fọ̀ sí impeachment lọ́dọ̀ Mákindé. Ṣé ẹ rò wípé gbogbo nǹkan tí Mákindé ń fò làkàlàkà tó ń fi lìgbìlìgbì yìí ẹ rò wípé ó máa fara re lọ ṣá? Ṣé ẹ rò wípé ó máa fara re lọ? President Bola Ahmed Tinubu tí ìwọ àtẹ̀mí ti mọ̀ lánàá kó tó dé ni. Wẹ́ àgbà máa ń rárá gbà téèyàn bá ṣe ń dàgbà sí ó máa mójú kúrò lórí àwọn nǹkan kan. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ìgbà tí bàbá Tinubu sì sangun tí ọmọ olódò dé dúró wámwám ní sọ pé wọ́n dúró wámwám o tó ìyàn ìgbéyà bíi 20 years ago ní gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí. Mákindé á ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á ti máa ké wáyò àlà á ti máa ṣe kí ni á ti máa ké wáyò àlà. Ẹ mà kú dédé àsìkò yẹ̀yìn èèyàn wa ẹ sì kú ọjọ́ méjì mẹ́ta ẹ mà bá wa nǹkan fìdílé o ẹ fìdílé nǹkan kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ìta tó mọ́ sí ti gbọ́ yín lénìí ní báyìí olóyè Sunday Igboho ṣàmà ti pe àwọn gbogbo ìrun ẹkùn tí àwọn bá ṣiṣẹ́ pọ̀ pé ó yá o ibi tí a tún gbọ́ pé ìjínigbé tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Kwara State ó yá ẹ jẹ́ kí a mú ìrìn àjò wa pọ̀n lọ sí ìlú Kwara àmọ́ ká tó lọ ẹ jẹ́ kí a sọ fún gómìnà wọn bí wọ́n ṣe kọ lẹ́tà ni gómìnà sọ pé èmi ò gba Sunday àti ìrun ẹkùn ẹ̀ ká máa bọ̀ ní state mi ò ní ìfàyè gbà wọ́n Sunday Igboho náà ní ó bá pe ẹni tó jẹ́ olórí àwọn ìrun ẹkùn ní Kwara State pé gómìnà yín lòun ò gbà wá ládejò àwa náà ti jókòó wa o bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Kwara ń fi apá jánu ọ̀rọ̀ náà pọ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nínú fídíò yìí Kọ́lá Olóòtú ti bá Sunday Igboho sọ̀rọ̀ live and direct tí wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ gbogbo ohun tí ó fi ojú rí àti iṣẹ́ mìíràn tó ti ṣe tí àtẹ̀ tí ìgbọ́ tí àwọn èèyàn sì pè wọlé nínú ẹ̀ ìyá dára kó owó ẹ̀ náà mú ìròyìn tó lágbára wá o nípa bí ìjọba Ọ̀yọ́ state yìí ṣe bẹ̀rẹ̀ sí ń gbéná wojú ìjọba Tinubu tó ti tọ́ sójú ara wọn ọ̀rọ̀ lọ́rọ̀ fi bẹ́ẹ̀ dùn lẹ́nu mi ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ fídíò yìí ká mọ ohun tí ó ń lọ ní àgbáyé Yorùbá Ìpìlẹ̀ TV náà ló mú wá sí etí ìgbọ́ yín gẹ́gẹ́ bí àdéhùn ta ní pẹ̀lú ipò bá ṣe lọ àǹjẹ́ kí etí ń kó di sí ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tango pélébé tí ń bẹ lókè yẹn kó lè máa mú wá sókò rántí lóòrèkóòrè. Gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún yín sà. Àmín Ọlọ́run. Mo lè kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tì wá tí wọ́n ń ṣàdúrà lọ́tún lọ́sì. Ọlọ́run bá tó láyé tọ́lọ̀ kò ní jẹ́ ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀ní sí tọmọtọmọ. Àmínà. Ọlọ́run bá tó láyé tọ́lọ̀ á bá mi dúró ti gbogbo Yorùbá ogun ò ní kó wa lọ́lẹ̀ Yorùbá lásìkò. Àmín o. Èmi kàn gbìyànjú kẹtàgbára mi kẹ̀ka láti pé káàbò wà náà ni. So tó bá ti pè mí ngbà míì irú tí tọ́ ya ṣẹ̀ṣẹ̀ rescue lókè òsì ìjẹta rescue àwọn ẹ̀ àkóhùn Ìbàdàn ní òru ìjẹta mọ́júmọ́ àná. Yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí ire òun ẹ tún ti. gbogbo yẹn àtàlọ́hún gbé wa bọ́dí lórí gbogbo yẹn tán náà tó pè mí gan jí àwọn kan gbé lókè o. lókè o. bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àwọn mélòó. àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀. lágbára Ọlọ́run. pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ṣiṣẹ́. àtàwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT àwọn ọlọ́pàá RRT ó tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. ká dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ̀mí bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. àjọ Nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. bàbá pé IG lóru gbà mí ọwọ́ kan bí wọ́n pọ̀ lágbọ̀kọ̀ ló ń gbé. ọsọ bẹ́ẹ̀. full support àti director of SS ni o àti civil officer gbogbo wọn kó gbá ọtí kẹrìntàn officer ẹni wọn dúró tán pé àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan wọ́n ní ìtẹ́yìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ́ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni wọ́n ní ti nǹkan sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. bẹ́ẹ̀ àwọn náà gbé fún wa
gọ́ọ̀mẹ̀ntì ló fún wa. kábíyèsí Olódùmarè. ká lè mọ̀ rìn ká mọ̀ bọ́ síbi tí ó yẹ ká bọ́ sí. àwọn professional. ọmọ tó ń control drone yẹn Amẹ́ríkà ló ti wá. ọ̀tán ṣúgà já. Amẹ́ríkà ló ti wá. ẹnu rẹ ló fi sọ́ọ̀yì wọ́n mọ̀ bá dàbí àpapọ̀ pé bàbá Kọ́lá olóòtú lè pọ̀ nǹkan jù. ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tà ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹ wọ ẹnu lẹ̀ kẹ́ ẹ wọ ẹnu ọkọ̀ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tiọ̀ ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ ní ha. ó sì ní. mo ní láìpẹ́ láì jìnnà mo ní àwọn ọmọ yẹn mo lọ́wọ́ sí ni wọ́n ní rí láìpẹ́. ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ń múrò yẹn ayọ̀ wá báyìí ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dádẹ́ẹ̀tì tó dá ni ó sì sọ wọn dánú bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́ bá a bá ní ká fojú sùnùkù bá ṣé ìjọba Nàìjíríà ṣiṣẹ́ bàbá jùlọ wàláì mo ń sọ pé àwọn bàbá yòó bàbá Tinubu òsùn lórí ìrìn àjò àwọn àti gbogbo òsùn bàbá yóò mú un parọ́ ni. àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé. àwọn gbogbo ọ̀nà gbogbo tọ́lọ̀ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn èèyàn jáde sẹ́ ọkọ̀ dàbí àwọn ọmọ tí bọ́ọ̀kì àkọ́kọ́ náà torí wọn tó ń ṣe fún Jonathan gbà ẹ̀mú tó ń tún sọ bẹ́ẹ̀ni wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn. mo lè fi ń dá yín lójú bàbá ẹ̀rí pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandit yóò dókun pátápátá èmi ni mo mọ nǹkan tí mò ń rí. ó fi ń dáwọn èèyàn lójú bẹ́ẹ̀. bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. ogun bandit yóò dópin. níjọba bàbá Tinubu yìí ogun bandit yóò dópin pátápátá ẹ̀rí pé gbogbo ẹ̀ tí ó ti ń ṣe kulẹ̀ báyìí. ìwọ ń sọ pé ó ní ọsàn nǹkan kan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dá àwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ lágọ́ kan òru ó ní yọ̀ọ́ mọ́ mọ́kọ́ àtàdá yọ kò ní sí kí ló ń ṣe ń bá wọn. níjọba bàbá Tinubu yìí láti ọ̀rọ̀. níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa lọ. bí wọ́n ṣe wí. ṣe ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní ètò àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ́mi fojú rí tí mo rẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan máa sọ pé kìnìún bí arrangement mọ̀ ní pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí kò fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àrí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní a pa àrí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn pọ̀. a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé wọ́n yẹ kó máa fi fídíò yẹn síta. tó bá jẹ́ pé tá bá release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnìkan kan yẹ kó yé mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu ló ń bá ní tí ó dópin. kábíyèsí Olódùmarè tó lè sọ pé bàbá Tinubu ló àríjẹ olórí burúkú ló máa sọ pé fẹ́ẹ́ gọ́ọ̀mẹ̀ lọ́wọ́. òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ ó ti tó bá. olórí ọ̀rọ̀ ni mo sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tó rẹ̀ máa ronú pé federal government ló àrẹ́ǹjì pé kán lọ jí àwọn sún àwọn kéékèèké. kálukú ẹ̀. kíkí náà bá lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí ké sáwọn àwọn kéékèèké tó jí gbé sáwọn fẹ́ dìbò fún wọn. àwọn èèyàn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kán lọ jí wọn fún kíni. tẹ́lẹ̀ tó bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ronú pé bàbá Tinubu lọ́ àrẹ́ǹjì nù kẹ́ báyẹn wèrè yẹn ló lè ronú rú yẹn báyẹn náà. ọ̀dà mímọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. ó ju bí mo ṣe rò lọ. ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá bẹ́ẹ̀ nu wọn pàápàá. ó ti tán mọ sọ nǹkan kan òde o ìdí ẹ máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò. sáyé ìṣòwò ọmọ ènìyàn ọ̀run lẹ́jà ti wá sáyé. ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu Sunday Igboho táwọn bàbá dámì ẹni tó lọ Ọ̀yọ́ tó tàn yọ́bọ̀ ẹ bá ń sójú òpó yìí kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ lóòótọ́ àwọn ìjọba kéde rẹ̀ wípé àwọn Yorùbá mẹ́ta tí wọ́n sì dákọ̀ wọn lóòótọ́ tí wọ́n kéde pé àwọn mẹ́ta tí wọ́n jágbóde gbà 09123708675 09123708675 ọ̀yà máa dá sí i àti 814-081. hello. àlùkọ́lẹ̀ ilé ìtú. ẹ ṣeun. ẹ̀kọ́ àtúnṣe. ẹ ṣeun. àrùn abẹ́lá ti sẹ́yìn. ẹ káàbọ̀. mo fi ẹkú ṣẹ́ gbogbo tí olóyè ẹ̀dẹ́gbò tó fún ọ sọ́lẹ̀ lágbọ́. báàlú. mo ń gbọ́ ọdún nípa náà ló rú wa lójú níbi ọ̀rọ̀ ni. àkọ́kọ́ ló nǹkan tó kọ́kọ́ yà wá lẹ́nu bẹ́ẹ̀ ni pé bí àwọn ọmọ yẹn ti dé nínú wọn láì jẹ́ pé ìkẹ́kẹ́ tẹ̀ ọwọ́ lára. pé ó yẹ kí káàtì èyàn bá kíní kan sọ oníṣọ̀nà sọ̀rẹ́ ká má lámì àwọ̀ lára rẹ̀. ìlú parọ́ tó yẹ tó jẹ́ pé wọ́n dín ọlọ́run pé tẹ́nìkẹ́tẹ́ inú wọn tí wọ́n pẹ̀ sí. lẹ́yìn àwọn tó ṣe yí pé wọ́n dú àtẹni tó torí fún nígbà tó ń fún wọn tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn ti dé wọn kọ́kọ́ yà wá lẹ́nu lọ. ṣé wàá rí ẹdún bá mi
ẹlẹ́ẹ̀kejì wa ni pé ìkan tó tún rú wa lójú ni pé nígbà tí àwọn pípù yìí tí wọ́n bẹ̀ yí tún wú èèyàn tí gbogbo ẹ̀ dẹ̀ rí fọ́tò wọn kí ló dé tó fi jẹ́ pé ń bàbá wọn pa nínú wọn ṣé bá alábàárẹ̀ wo fídíò àwọn tí wọ́n pa. bẹ́ẹ̀ sáǹdì ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó pa sílẹ̀ àwọn tí mẹ́jọ tó lọ tó kó ọjẹ kí ló dé tó òṣèlú fídíò wọn kárí ni. báàmí gbogbo yìí bàjẹ́ fún yín àrùn ẹrú wa ló dún díẹ̀. ọ̀dà ẹja tó gbọ́ tẹ̀lé òní ẹja tó gbọ́ tẹ̀lé àrùn àrùn ti fẹ́yìn. àrùn 1 08142491006. pàápàá ẹ jẹ́ kẹ́lòmíì bá wa dá sí i 09123708675. hello hello. wọ́n lé wọn bá. wọ́n lé wọn bá. wọ́n rí. hello hello. iṣẹ́ bíi márùn-ún ni ọlọ́wọ́ bọ́tìnì ń ṣe papọ̀ bí ṣe ń kọjú síbí ní kọ̀yìn sọ́run. hello ẹ káàárọ̀ o. hello hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ejò ti fẹ́ lọ́wọ́ nú pẹ̀lú fóònù yìí. ó ríǹgì gbọ́nranà nù ilé kò ríǹgì jáde. hello ẹ káàárọ̀ o. kábíyèsí. ọ̀fẹ́ ẹ̀yin abanijẹ́. nǹkan mi ti wọ̀. ìwọ ọmọ ẹ ọmọ gbàbọdè ìwọ ọmọ ẹ hello hello ẹ káàárọ̀ ẹjá gbọ́ àwọn aráàlú ẹjá káràlú ọsọ tí wọ́n jẹ́ ń wí tèmi. hello ẹ káàárọ̀ o. àmì ọlọ́run. àdúgbò àwọn ọmọdé láyọ̀ àtàlàáfíà. ẹ ṣeun. ṣùgbọ́n fọ́tò àwọn gẹ́gẹ́ bí àròsí sọ láti fi fọ́tò àwọn tí wọ́n kó àti òkú àwọn tí wọ́n kó yẹ kí wọ́n jọ ọmọ nàìjíríà kárí gbogbo ohun tí ń lọ lóòótọ́. ó yẹ kárí láti lè mọ ibi tí nǹkan yìí ti ń ṣe wá. wọn ò tí ì sọ pé wọ́n dá àwọn yẹn lẹ̀ o àwọn tí wọ́n kó òun fojú balẹ̀ ẹjọ́ bóyá wọ́n ń ṣèwádìí lọ nípa wọn ni o aláàárẹ̀ yìí sì ń ránú ilé bọ́ bá domi wọ́n gbọ́ jáde o. kọ́ba tí wọ́n ṣèwádìí wọn kí wọ́n ṣú ẹ̀ka ọmọ nàìjíríà dárójú wọn. kí gbogbo wọn rí bí ìwádìí ó ṣe máa lọ. kárí ojú wọn báyìí torí gbogbo wa là ń sọ fún nígbà tá a rà wọn. ẹ ṣeun. hello somebody. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. ẹ kú òtún. ọ̀rọ̀ ló ti dín ní ìtajà fún mi. àbábá bíi láti tó lé ní akẹ́dẹ̀mí. ẹ ṣeun. ẹ rà sà tẹ́rí àwọn tí wọ́n ní wọ́n kó ó jẹ́ kí gbogbo àwọn aráàlú káyé ju wọn. bẹ́ẹ̀ ní sẹ́ẹ̀dẹ̀ bí wàá di tí gómìnà láwọn fẹ́ ṣe. pẹ̀lú àti fọwọ́ sí. pẹ̀lú àjọ ìwádìí fọwọ́ sí tí wọ́n bẹ́ẹ̀ ni mo fọwọ́ sí kí wọ́n ṣèwádìí kí wọ́n fojú àwọn aṣèbí rẹ̀. lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn gan lọ́jọ́ iwájú. ẹ jẹ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kà wọ́n gan ọ̀rọ̀ láti lónìí ìdájọ́ ọ̀rọ̀ gidi ìgbà pẹ̀lú. hello hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ sọ. ẹ lẹ́ o. àpọ́tò sọ láti láti ìrúwà. ẹ ṣeun. ó kí Sunday gbogbo wọn kú ọmọ nìyẹn ṣe alálẹ̀ òsì wọn lẹ́yìn o olúwa máa pàlọ́ àtàbọ̀ wọn mọ́ o. gbogbo àwọn tí wọ́n fẹ́ kó fi fídíò rẹ̀ wá kí láfẹ́ fún wọn yẹn ṣe ẹ já kí akọni tó lọ bẹ̀yẹn tó bọ̀ àbí káàkiri tó kọ́ mọ̀ ń lọ bẹ̀ẹ́nu wọn rí. ó dàbọ̀ ẹ kú ètò. hello sir. hello ìyá wa. ẹ káàárọ̀. gẹ́gẹ́ bí abiyamọ. ṣé rí àwa Yorùbá fẹ́ràn wàhálà pé. irú wàhálà wo la fẹ́ràn. ẹ ṣeun gbogbo àwọn tí wọ́n ń sọ wóróworó. tó bá tọ́ ọmọ méjì àti mẹ́ta bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tí wọ́n ń sọ òun ò ní sọ ọ́. àníkọ́mọ̀ mi ń gbé láyọ̀ ni wọ́n mọ̀ wí. àníkọ́mọ̀ mi ń gbé láyọ̀. bàbá ọmọ lápè. ọtán ṣúgà jà. kókó tí wọ́n ń sọ wóróworó ní lójú tèmi. ọtán. aláwọ̀ ọmọdé àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí lọ́kàn yìí pẹ̀lú pé kí ni ọbẹ̀ nìkan nínú wọn. ẹ ṣeun. ẹ ń wóróworó ìjà. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ṣe gbọ́lù ó ní kò sẹ́ni tó lè dúró àfò òkè àfigbó jẹ́ ń gbẹ́ ń táwà lójú òpó òun ta ló lè dúró ń bẹ̀ ná. hello somebody. hello ẹ kú ojúmọ́ o. àmì Jésù. wọ́n ní ìta ẹ̀yìn gan wọ́n ní ìta. ok. bàbá Ìgbòho àtijọba orílẹ̀-èdè tí wọ́n kú jẹ́. bàbá pẹ́ tó tù. ibà. níbi tí wọ́n ẹni tẹ́ tí ń sọ̀rọ̀ ní ìlọ́wọ́ yìí. bẹ́ẹ̀ báyìí ẹ̀ kì í sọ. òun ló jẹ́ kí inú mi máa dùn sí ẹgbẹ́ bá ti ń ṣètò. tẹ́tẹ́ bá ti mẹ́nu lórí ọ̀rọ̀ Sunday báyìí confam gbogbo nǹkan tẹ́ máa ń sọ. ọ̀rọ̀ ọmọ aráyé ní Ìbàdàn àwọn àbàdàn ń dùn kán nù ní. mọ́ta ní ó tún wá ti pé òun ló ti fẹ́ fòdì àgbáyé káàkiri àjò ṣiṣẹ́ fúnra wa. ọ̀tán. tó ń bá lọ yìí káwa gangan là ń kókun jára wa. ọ̀rọ̀ pọ̀ fún òun kọ́bọ̀.
ẹ̀wọ̀n tí Sunday kò wọ́n pèsè ṣé tó bá jẹ́ pé a ti fún láyè láti gbà tí ọ̀rọ̀ gẹ̀gẹ́ ti ṣẹlẹ̀ ṣé gbogbo ọ̀la ó sì máa ṣẹlẹ̀ sí. kò ní ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀ bàbá ọlọ́pẹ́ yìí sì ni o. oníbàárà mi ẹ mọ̀ wọlé. wọ́n pé ẹ̀ ń polongo ẹ̀ dákẹ́ ẹ̀ ti ṣẹlẹ̀ ìpìwọ́ ẹgbẹ́ tí ó tó lè máa ń sọ. ẹ jẹ́ ṣe báyìí àwọn kan wà lójú òpó tí wọ́n fẹ́ dá ṣètò èèyàn bíi méjì kí n gbà wọ́n láàyè kí n tó máa lọ ẹ̀ ń sólẹ̀ ẹ̀ ló somebody ẹ káàárọ̀ ẹ káàárọ̀. hello. ẹ kojú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ok yàrá àfíìsì mi látọ̀ yálà. náà gbogbo Ọ̀yọ́ ńkọ́. ok adúgbòsà. náà ok gbogbo iṣu tó ń ṣẹlẹ̀ yẹn. ok tí gómìnà bá wọ pé kí àwa yẹ ẹ pé ká wá ṣèwádìí. ok ilé ìwà dúdú bẹ́ẹ̀. yes. ṣé ìbá ṣe òtútù èyí ní kò sẹ́kùlé. bẹ́ẹ̀ ni torí wípé tí gómìnà fi lè sọ bẹ́ẹ̀ ni wípé òfin mọ̀yẹ̀mí lọ́wọ́ wò kan wà tí ó ti protect president tó sì protect àwọn gómìnà náà òfin ọ̀dájú àgbáyé ni gómìnà fi béèrè. èmi ò rí àìsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ kí olóyè Sunday Igboho wọ́n fi iṣẹ́ ọ̀pọ̀ ọmọ ṣe òun náà ní pẹ̀lú gbogbo ẹ̀wọ̀n sá. pàápàá èèyàn méjì ló kù tí wọ́n fún láàyè ọjọ́ ń lọ bí àná òun lọ bí àtiwọ̀ ẹ̀ ló ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ ṣeun náà Mr. Alaji Agbẹ́láti Àtẹ̀tẹ̀. ẹ ṣeun. ẹ̀yin alájì ọlọ́wọ́ wà pẹ̀lú ẹ̀yin lọ ń tan ìmọ́lẹ̀ fún àwa Yorùbá láti mọ ibi tí nǹkan lọ. ẹ jèrè. ọlọ́wọ́ ẹ̀yin ló gùn ẹ̀yin lọ ń tan ìmọ́lẹ̀ sí alẹ́ àdìgbàdo àfúkàtà sí ìlú náà ẹ̀yin ló gùn pẹ̀lú ṣe ti Sunday Igboho tó sì wọ́n lẹ́yìn. àmín. ó ká mi ohun tó ń lọ. adúgbò nínú ìlú kọ́ńtà yìí. àmín. kódà nàìjíríà ò ní gbàgbé. ẹ ṣeun. ọlọ́wọ́ pẹ̀lú ẹ̀yin ló gùn àdé Sunday Igboho ọlọ́run fi lẹ́yìn. àmín. hello somebody. aláàjì kọ́lọ́ ló ti ọmọ àbúdábánijà. mo ń jẹ́. ìjọba ti pẹ̀rẹ̀ lọ́kùnrin. nàìjíríà ló jẹ́ ọmọ wa mú wa. ojú ẹ̀ ló sì. àmín. ìdájọ́ bàtà lọ́la ẹ̀yìn mọ́ àràtàgbà ọlọ́run jáde wa. àmín àmín. ẹ máa lọ sọ́jọ́ mọ́tò sọ̀rọ̀ nǹkan mi ní pàtàkì lójú. náà. pẹ̀lú gbogbo àtijọba àpapọ̀ ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ ẹni tí mo ẹ̀kọ́ gbé ní òfin Sunday Igboho. olùmọ̀ ti kéèkì gbogbo wọn tá a fi gbé apá. bí ọba ṣe bí kẹ̀kẹ́ gbé onídìmọ̀ ọ̀la àwọn ọba ọ̀dọ́ náà ó jẹ̀jẹ̀ pé gómìnà náà wọn ọ̀fẹ́ bí ẹnì kan ọ̀dẹ̀ gbéra ọlọ náà ló mú sí ìṣẹ́yìnkù ẹ̀yìn ìgbà láàárẹ̀ onígbèsè káàárẹ̀ gbé yẹ kò gbé ní sèkì rí lọ́gbẹ́ tọ́jẹ́ pọ̀ tó ń ṣe kí ẹ̀ gáàsì. wọ́n fẹ́ fún àpẹẹrẹ ní Kwara State lọ́dọ̀ wa ń bẹ̀rù àgbáyé àgbára ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni máa ń gbé àwọn èèyàn padà ẹ̀ kò ní gbé yìí náà. ẹ ṣeun ẹ ṣeun. Ọlọ́run ní pẹ́ńpá àdúpẹ́. àti gbogbo Ọlọ́run ní gbọ́bàjẹ́. ẹ̀yin èèyàn finally gbogbo dúkìá Màlàmí ó ti di tìjọba wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ bá gbọ́ eléyìí ó lọ láwú eléyìí ó lọ láwú gbogbo property Màlàmí láwú ilé ẹjọ́ gíga nílùú Àbújá lónìí ó ti ní gbogbo property 48 àwọn ilé kànjànkànjàn hòtẹ́ẹ̀lì ńláńlá yunifásitì oríṣiríṣi àwọn iléeṣẹ́ ńláńlá adájọ́ ilé ẹjọ́ gíga nílùú Àbújá ó ní látòní lọ́wọ́ ó di tìjọba àpapọ̀ good one I like this good one now ìmí ètò tó ẹ̀yin èèyàn gọ́ngọ́ sọ lónìí nílé ẹjọ́ nílùú Àbújá kí sì ni gọ́ngọ́ tó sọ tẹ́ ẹ̀ bá gbàgbé Màlàmí ó ti ń jẹ́jọ́ lórí ìwà àbàjẹ́ ó tójọ́ mẹ́ta ṣùgbọ́n kókó ọbẹ̀ gangan lónìí yìí ni wípé tẹ́ ẹ̀ bá gbàgbé àjọ EFCC tó ń rí sí ìṣòwò olùkúmọkùmọ ìwà àbàjẹ́ ńlẹ̀ wa wọ́n ti gbé Màlàmí lọ ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Àbújá látàrí àwọn ilé ńláńlá àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá oríṣiríṣi property ilẹ̀ iléèwé yunifásitì secondary school tí Màlàmí kó jọ àjọ EFCC bá sọ fún ilé ẹjọ́ pé sẹ́rí gbogbo property tí Màlàmí ilé yìí ńgbà tí wọ́n value ilé yẹn ó lé ní 213 billion naira lájọ EFCC bá sọ fún ilé ẹjọ́ wípé gbogbo property ọwọ́ Màlàmí ò mọ́ nípasẹ̀ olè jíjà ibẹ̀ ni Màlàmí ti rówó ra gbogbo property kódà níbi tọ́rọ̀ lédè wọ́n gbéyàwó ọ̀rọ̀ kan ọmọ tó rọ́mọ tó náà tí ì ṣiṣẹ́ bí wọ́n ṣe sáré forúkọ ẹ̀ ra property jọ àti ìyàwó àti gbogbo wọn làjọ EFCC náà bá gbé wọn wálé ẹjọ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé adájọ́ tó kọ́kọ́ jókòó lórí ọ̀rọ̀ ẹjọ́ yẹn ni adájọ́ Emeka Nwete ṣùgbọ́n létà adájọ́ yẹn ni òun ò ṣẹjọ́ yẹn mọ́ pé òun ti recuse ara ń kúrò lórí ẹjọ́ yẹn ṣùgbọ́n adájọ́ yẹn ló gbé ìdájọ́ kalẹ̀ ńgbà yẹn wípé temporarily o gbogbo àwọn dúkìá yẹn kíjọba ó gbẹ́sẹ̀ lé ṣùgbọ́n lẹ́ni adájọ́ Joyce Abdulmalik ti ilé ẹjọ́ gíga ìlú Àbújá
ó bá parí ọ̀rọ̀ finally lónìí ẹ̀gbọ́n tó sọ ni ó ní pẹ̀lú gbogbo ẹ̀rí tí àjọ EFCC kó wá síwájú òun àti gbogbo oríṣiríṣi application tí Malami ìyàwó àtàwọn ọmọ tí wọ́n fáìlì àtàwọn ẹbí ó ní wọn ò rí ọ̀rọ̀ yìí sọ o. adájọ́ Joyce Abdulmalik wá pèdè kan ó ní ẹjọ́ tí ń bẹ wájú tòun kì í ṣe wípé àríyànjiyàn ń bẹ lórí ẹni tó ní property o ó ní kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ta ni ó ná property ó ní ẹjọ́ tí ń bẹ wájú òní wípé ibo ni wọ́n ti rí owó ra gbogbo àwọn ilé kànjànkànjàn hòtẹ́ẹ̀lì ńláńlá àwọn iléeṣẹ́ ńláńlá ilẹ̀ tó lọ jáǹtì rẹ́rẹ́ ní Kánò l'Àbújá ní Kẹ́bí pé n ti ń bẹ níwájú tó nìyẹn. wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀rí tí wọ́n kó jáde Malami olè ló jà ni wọ́n bá sọ wípé gómìnà ìpínlẹ̀ Kwara pé Fúlàní ni o òun ló dí àwọn lọ́wọ́ ṣùgbọ́n torí wípé kò já wọn lọ kí ló sọ nípa gómìnà Kwara ẹ̀yìn èèyàn mo máa gbé yín débẹ̀ ìyẹn náà ìkan ìmí ètò tún bẹ́ẹ̀ bì ọ̀rọ̀ ṣẹlẹ̀ oríire ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ ó ti di iṣu atayanyan pátápátá ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ó ló mọ̀ jọ lójú nígbà táwọn mọ̀ rí tí wọ́n ní ààrẹ ò pé gómìnà Mákindé o nígbà tí wọ́n fi jí àwọn ọmọ kó ó ní kí ló dé ààrẹ ò ṣe pé gómìnà Mákindé ààrẹ ò lè pè é n tó jẹ́ ààrẹ lógún lásìkò gbà yẹn ni wípé bí wọ́n ṣe gba àwọn ọmọ ẹ mọ̀ sí gbàgbé gómìnà Mákindé ní òun ò lágbára lórí àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ò lè pàṣẹ fún wọn nígbà tó yá gómìnà tó sọ wípé àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí tá a ní ọmọ pé àjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ ló bá ní kò tí ì pé wákàtí 24 tó ń kéde pé òun fẹ́ di ààrẹ ni wọ́n wá jí àwọn ọmọ gbé lórí ire ẹ wá tó ṣẹlẹ̀ ńsìn gómìnà tó wá ń pè pé àwọn àjọ àgbáyé UN kí wọ́n wá ṣèwádìí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí ti di suata yanyan báwọn sẹ́nẹ́tọ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni akọ̀wé ìjọba àpapọ̀ ìyẹn kan tiẹ̀ sọ ó sọ gbégede ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ lónìí ṣùgbọ́n kí làwọn nǹkan tó sọ màá gbé yín débẹ̀ ẹ̀yẹ èèyàn ṣe é rántí Ọ̀sílárì Múkàílà Ọ̀sílárì olórí àwọn ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ ní ọgbà ìwọ̀n báyìí wọ́n tún ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Ìbàdàn wọ́n gbé ìgbésẹ̀ kan lónìí lórí ọ̀rọ̀ Múkàílà Ọ̀sílárì ẹ̀yẹ èèyàn kí ni ìgbésẹ̀ tí ilé ẹjọ́ gbé lórí Ọ̀sílárì gbogbo ilé mú kó wá mo máa gbé ẹ̀yìn gbogbo ọ̀rọ̀ yìí jọ wọ́n ní Malami ò rí ọ̀rọ̀ kò rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣe ibi tó ti rí owó ṣe ń gbọ́ tó fi kó gbogbo dúkìá yìí jọ ni adájọ́ Joyce Abdulmalik ló bá sọ wípé torí pé àjọ EFCC wọ́n ti rí ọ̀rọ̀ proof ju àní òsì ń bẹ̀ pé látàrí èyí gbogbo àwọn property 48 bó di tìjọba látòní lọ wọ́n bá fìdí Malami wọ́n fìdí ẹ̀ janlẹ̀ ẹ̀yin náà jẹ́ abira wa léèrè kéèyàn ó ṣe mínísítà justice tó àbí kí ni wọ́n ń pè tó ṣe tọ́dún mẹ́jọ gan tẹ́ ṣe láàrin ọdún yẹn kí ẹ̀ dẹ̀ ti sáré kó property tó pọ̀ bẹ́ẹ̀ yẹn jọ ṣùgbọ́n mo gbóṣùbà káre ẹ̀yin èèyàn ẹ má jàgbárọ̀ EFCC ń ṣiṣẹ́ báyìí o ẹ̀ ń ṣiṣẹ́ o mo dẹ̀ gbóṣùbà káre fún adájọ́ Joyce Abdulmalik ti ilé ẹjọ́ gíga tìlú Àbújá lónìí Malami fìdí janlẹ̀ gbogbo ilé kódà adájọ́ tó sọ ó ní wọ́n kó àwọn ilé kan wọ́n sọ pé ilé fámìlì ni ilé adájọ́ bá ní òun ò ṣàlàyé o ilé ò ní ṣe pé ta ló ní ilé o ṣùgbọ́n bo ni wọ́n ti rí owó tí wọ́n fi kó jọ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní Malami kò rí kéèsì púrùfù o wọ́n bá gba gbogbo ilé lọ́wọ́ ẹ̀ wọ́n sọ Malami wọ́n sọ sí kolobo ẹ̀yin àjọ EFCC ẹ̀ tún wá spread the tentacles yín spread yẹ dáadáa àwọn èèyàn sì pọ̀ o àwọn tó ṣèjọba kọjá tí wọ́n kó nǹkan jọ rẹpẹtẹ wọ́n sì pọ̀ o ẹ bá wa wọ́ọ̀dì gbogbo wọn ẹ bá wa sọ wọ́n sí kolobo ayé àjọ EFCC Justice Joyce Abdulmalik gbogbo ṣùgbọ́n kárí fún yín àti ìyanjú ọ̀rọ̀ yẹn báyìí ẹ mọ̀ pé máa ń sọ gangan fún pé lórí ìkànnì Àràbà tá a bá rí di ọ̀rọ̀ àwọn ò ní dẹ̀yìn ẹ wò gbà tá a ti ń fọ́lò ọ̀rọ̀ yìí bọ̀ látọdún tó kọjá ni ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn lónìí àrẹ́yìn Malami gbogbo property ẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ 48 properties tẹ bá rí àwọn ilé mi ẹ̀rù Ọlọ́run ó bá yín pé síyàn kan náà ló la dúró eléyìí àwọn hòtẹ́ẹ̀lì tó yẹ pé àwòlánu mọ́ da tọ́ lẹ́nu ni ṣùgbọ́n Ọlọ́run ṣe lónìí gbogbo wọn tó kù ẹ bá mú wọn ìyẹn náà nǹkan tí mo tún fẹ́ ká tún wò ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn ọmọ wa àwọn olùkọ́ wa tí wọ́n gbé lórí ire yìí ọ̀rọ̀ yìí ti dá ọ̀pọ̀lọpọ̀ lẹ́ o ó dẹ̀ tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nǹkan now ẹ̀yin wò lé ní ìsìn
ẹ má gbàgbé mo sọ fún yín lánàá àwọn ilé aṣòfin Adamu Oseiomhole gbéná wojú gómìnà Ṣèyí Mákindé látàrí pé ó pè pé kíjọba ìjọba àgbáyé àwọn UN kí wọ́n bá wọn ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti bí wọ́n ṣe rescue wọn. náà lónìí ìsìn ẹni tó wá jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ George Akume òun ló wá sọ̀rọ̀. kí lọ̀rọ̀ tí George Akume sọ? ó ló jọ ń lójú wípé nígbà tí ọ̀rọ̀ àwọn èèyàn wa tí wọ́n kó lórí ire àtàwọn olùkọ́ yìí tó ṣẹlẹ̀, ó ní ọkàn ààrẹ ò balẹ̀, ààrẹ ò lè sùn, ààrẹ ò lè wo, pé n tó wà lọ́kàn wọn ni pé láti gba àwọn èèyàn wọ̀nyí kalẹ̀. ó ní ṣùgbọ́n ìjọ lójú ló jẹ́ wípé èèyàn kan lọ síbì kan náà bá mọ̀ ń fẹ̀sùn kan ààrẹ Tinubu pé ààrẹ Tinubu ò pe àwọn látìgbà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pé só yẹ kó rí bẹ́ẹ̀ pé nígbà ayé Jonathan sáà ń sọ oríṣiríṣi. George Akume bá sọ, ó bá ní ààrẹ ò ṣe pé ẹni tó ní ààrẹ ò pé wọn ni wọ́n kó àwọn ọmọ lọ nípínlẹ̀ rẹ̀ kò rójútu kò rọ́nà àbáyọ sí, ààrẹ wa ń pàṣẹ as a commander in chief wípé gbogbo nǹkan tí Nàìjíríà ní gẹ́gẹ́ bí ọmọ ológun tójú òfurufú ni torí ilẹ̀ ni láti lè gba àwọn ọmọ yìí, ààrẹ pa láṣẹ wípé ó yá ẹ kó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ láti lè ṣiṣẹ́ takuntakun láti rí àwọn èèyàn wa gbà. ó ní ìyẹn ló jẹ́ ààrẹ lógún pé ààrẹ ò kọ́ọ̀lù, ó láàrẹ ó sì mọ̀ ṣé pípè ni ó ṣe ìpè yẹn ni ó gbà wọ́n ọmọ jáde nínú igbó, pé táàrẹ bá wá jókòó ńgbà yẹn tí ò gbé àwọn ìgbésẹ̀ tí ò pa àwọn àṣẹ tó yẹ kó pa ńgbà yẹn, ṣé tí bá wá ń pè yàn ṣé ìpè ni ó lọ gbà wọ́n ọmọ jáde nínú igbó. ló bá tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ṣé wá rí àṣeyọrí ńlá tí ààrẹ ṣe yìí pé ó jọ àwọn lójú pé àwọn kan tún lè wàá jáde kán mọ̀ sọ wípé kí UN wá bá wa kán wá bá wa ṣèwádìí pé wọn ò mọ̀ pé ọ̀rọ̀ lù yìí pé wọ́n ti gbogbo nǹkan pé gómìnà Ṣèyí Mákindé ti wá sọ di òṣèlú paraku. ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé gbàrà tí ìṣẹ̀lẹ̀ ń tòótọ́ ṣe mọ̀ pé gómìnà Ṣèyí Mákindé pèdè kan gbà yẹn wípé àwọn ò láṣẹ o, ìwọ̀nba lọ̀rọ̀ wà lọ́wọ́ àwọn ọmọ o, àwọn ò lè bá àwọn ọmọ ológun sọ̀rọ̀, àwọn ò sì lè pàṣẹ fáwọn ọlọ́pàá pé àtàbújá ni wọ́n ti ń pàṣẹ. tẹ́ ẹ bá rántí mo pèdè kan gbà yẹn pé ṣé gómìnà ṣẹ̀ṣẹ̀ mélé ìdẹ́lẹ̀ ni wọ́n ti lọ ọdún méje ọ̀rẹ́dì, ṣé sì lọ́ ẹ̀ṣẹ̀ kan máa complain pé àwọn ò lè pàṣẹ, pé ìyẹn kò sọ̀rọ̀ ńbẹ̀, pé wọ́n fẹ́ máa politicize ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé. ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé wọn gbà yẹn ẹ rí i pé mo pèdè yẹn ìgbà tí yẹn tó lọ tán gómìnà tó sọ̀rọ̀ èyí tí wọ́n lọ sọ ní Bauchi wípé kò tó wákàtí 24 táwọn kéde wípé àwọn fẹ́ di ààrẹ ni wọ́n wá já àwọn ọmọ kó lóríire. ìyẹn tó ń lọ lẹ́yìn ìgbà tí wọ́n sọ yẹn tán ni wọ́n ṣe kíni ni wọ́n tú àwọn ọmọ ni wọ́n gba àwọn ọmọ jáde kó tó wá di pé gómìnà Ọ̀yọ́ tó wá sọ pé kí ìjọba àgbáyé United Nations kí wọ́n bá wa ṣèwádìí. lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ rí pé àwọn sẹ́nẹ̀tì wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ lánàá bákan náà lóríṣiríṣi ṣe rọrọ yìí ó ti wá di national issue tó ní kálukú ń sọ èrò tiẹ̀ tẹ́ bá dẹ̀ ń tẹ̀lé mi ẹ rí pé mi sọ lánàá pé èmi ò fẹ́ rí pé ó burú àbí kí wọ́n ṣèwádìí àbí kí wọ́n má ṣèwádìí, gbogbo yẹn ò kàn tiẹ̀ kan èmi. n tó kan èmi nígbà tí ìṣẹ̀lẹ̀ ni pé bá a ṣe rí àwọn èèyàn wọ̀nyí gbà jáde, ṣùgbọ́n tó wá jọni lójú lónìí ni pé n táwọn èèyàn tó wá gbé hánu báyìí tíọ́rì táwọn èèyàn tó ń spread kiri báyìí ò ní wípé kájọ àgbáyé kí wọ́n wá ṣe kíni kí wọ́n wá ṣèwádìí. ṣùgbọ́n ẹni tó jákọ̀wé àgbà orílẹ̀-èdè Nàìjíríà ó ní bí ìgbà téèyàn ò mọ tó ń ṣe àti bí ìgbà téèyàn ò mọ tó kàn lọ́rùn ẹ̀ òun ni, àti wípé wọn ò fẹ́ kí bí ìgbà tó yẹ pé ògo ìyìn tí ààrẹ Tinubu dìsáàfù pé bí ìgbà tí wọn ò fẹ́ fún un, tí wọ́n kàn fẹ́ undermine gbogbo ìlàkàkà ìlépa àti ipá tó lágbára táàrẹ Tinubu sà. ó ní gbogbo ohun tí gómìnà Mákindé ní tó gbé wáyé. ṣùgbọ́n ẹ̀yin èèyàn àwọn èèyàn ti ń dìbẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ yìí káàkiri kí lẹ̀yin rí sí ẹ já sọ̀rọ̀ lórí ẹ̀. ṣùgbọ́n ẹ̀yin èèyàn bọ́rọ̀ ìbá ṣe rí pẹ̀lú gbogbo tó ń jáde yìí Oseiomhole náà sọ kò bá kùn gbé ọ̀rọ̀ lánàá, ọ̀rọ̀ sì ń jáde lọ báwọn èèyàn kan ṣe sọ pé ìgbésẹ̀ tí gómìnà Ṣèyí Mákindé gbé yìí pé kó pè fún àwọn ẹ̀ṣọ́ àjọ àgbáyé UN pé kí wọ́n wá ṣèwádìí pé ìgbésẹ̀ tó dáa ni, àwọn kan sì sọ pé ìgbésẹ̀ burúkú ni. èwo lẹ̀yin faramọ́ nínú àwọn ìgbésẹ̀ méjèèjì? bó bá ṣe rí ẹ fi sí abala àríwísí wa. èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta
ẹ̀yin èèyàn ó mọ̀ lágbára. àwọn àjọ ìrú ẹkùn ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ tí ké gbàjarè wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara kò jẹ́ káwọn wá o sípínlẹ̀ Kwara o. wọ́n ní àwọn ti kéde tẹ́lẹ̀ wípé àwọn ń bọ̀ wá pínlẹ̀ Kwara pàápàá jùlọ látàrí gbogbo ìwà ìjínigbé lóríṣiríṣi tó ń lọ nípínlẹ̀ Kwara pé àwọn náà fẹ́ wá sa ipá tàwọn, àwọn sì fẹ́ bẹ àwọn ọmọ ẹgbẹ́ àwọn tí ń bẹ nípínlẹ̀ Kwara, àwọn fẹ́ bẹ̀ wọ́n wò. wọ́n ní ṣùgbọ́n ìkéde táwọn fi síta yìí pé gómìnà Kwara ó kọ̀ o, ó ní àwọn ò gbọ́dọ̀ wá sípínlẹ̀ Kwara o. voice note kan ń lọ tí ìwé ìròyìn Sahara Reporter tí wọ́n ló tẹ àwọn lọ́wọ́. wọ́n nínú ẹ̀ ni ẹni tó jẹ́ olórí ìrú ẹkùn nípínlẹ̀ Ọ̀ṣun ló ti ń sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn káàkiri àgbáyé pé ẹ wá o, ìpínlẹ̀ Kwara táwọn ti sọ pé àwọn ń lọ tẹ́lẹ̀ àwọn ò ní lè lọ mọ́ látàrí wípé gómìnà ìpínlẹ̀ Kwara kò gbà wọ́n láàyè pé káwọn wá sípínlẹ̀ Kwara. tá a wá lọ lórí ìrú ẹkùn tìpínlẹ̀ Ọ̀ṣun tó ń sọ̀rọ̀ tó ń fi àlàyé yìí tó fi ń tó gbogbo èèyàn létí. orúkọ alàgbà ọ̀hún òun ni wọ́n pè ní Mr. Bọ́lárìnwá Kazeem Ayọ̀bámi. òun ló fẹ̀sùn ẹ̀sùn ńlá yìí ló fi kan gómìnà ìpínlẹ̀ Kwara o. kódà alàgbà ń bá tó tẹ̀síwájú pé gómìnà ní òun ò fẹ́ rí Igboho nípínlẹ̀ Kwara. ẹ̀yin èèyàn inú odòwò là ń dọ̀rùn lásìwá yìí. ẹ gbọ́ gómìnà Abdulrahman ló fẹ́ rí Igboho ní Kwara. wọ́n ní wípé fúdìí èyí àwọn ò ní lè lọ sípínlẹ̀ Kwara mọ́, wípé àwọn ò fẹ́ ságídí lọ sípínlẹ̀ Kwara torí àwọn ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ already. pé táwọn bá ní káwọn padà fagídí lọ wípé identity àwọn ọmọ ẹgbẹ́ àwọn yóò tú síta lélẹ̀ tó sì jẹ́ pé ó léwu fún ẹ̀mí àti ààbò wọn. wípé tá identity wọn bá ti lè tú síta báyìí wàhálà ti dé bá wọn nìyẹn, pé àwọn ò fẹ́ fi wọ́n sínú ewu. ìdí rèé táwọn fi mẹ́sẹ̀gì tètè sọwọ́ wípé àdéhùn táwọn ti ní pé àwọn ń lọ ìpínlẹ̀ Kwara pé ìpínlẹ̀ Kwara àyè yẹn ò yẹ mọ́ o, àyè yẹn kò yọ mọ́ o, látàrí wípé gómìnà ìpínlẹ̀ Kwara ní àwọn ò gbọ́dọ̀ wá. ẹyẹ èèyàn kí lẹ rí ṣe léyìí. tábàdẹ̀ ní àwọn tòótọ́ ìpínlẹ̀ Kwara nílò kámọ̀tẹ́kùn náà máa ṣiṣẹ́ ń bẹ̀ o. ẹ wò ṣẹlẹ̀ ìjínigbé lóríṣiríṣi tó ń lọ. àwọn 176 tí wọ́n lọ kó ní Kayama látijọ́ yìí sáwọn tí nífẹ̀ẹ́ tó sùn mẹ́fà gómìnà Kwara ò rí nǹkan kan ṣe sí i. gómìnà ò rí nǹkan kan ṣe sí i látijọ́ yìí. àwọn 176 wọ́n wà nínú ìgbèkùn àwọn ẹranko yìí tó jí wọn kó. now ìjọba dẹ̀ tún wá ráwọn èèyàn kan tí wọ́n láwọn fẹ́ wá láti wá ràn ìjọba lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò. gómìnà ní wọn ò gbọ́dọ̀ wá. ẹ̀yin èèyàn bó ló ṣe rí lọ́dọ̀ yín, èrò ọkàn yín lórí eléyìí ẹ tún fi sí o kátúnjọ òwe ṣe rí pé mẹ́wàá ń bẹ ń lù yìí. àákùn ṣẹlẹ̀ mo kíwa mo kíwa o. ẹ̀yin èèyàn mi Olúwo wá wò wípé kí lòun lè ṣe o, kí ló tún lè ṣẹlẹ̀ gangan tó tún máa láòdò o. torí ìwọ tó bá rí Gumi Olúwo wàá mọ̀ wípé ó láìkì kán máa jẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu from time to time. ó láìkì kó má kúrò lórí lójú lamlight kí everybody máa gbé Olúwo bí Olúwo ń bì. ó wá wò wípé kí ló tún kàn tó yẹ kó ń ṣe kí ariwo lè lọ dànù. ọ̀rọ̀ eléyìí ò fariwo. brádà mi yẹn lèmi kàn máa sọ wípé ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ pé ẹ bá sọ̀rọ̀. ṣe rí ọ̀dọ̀ Gumi Olúwo tó mú friendship lọ yẹn ó máa yọ sílẹ̀ o. ó máa lẹ́yìn fún kí gbogbo iṣẹ́ tó ti ṣe tí gbogbo ọmọ Nàìjíríà fún ní support wípé brọ́dà wa ni ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. ẹ má yiri èwò kó má jẹ́ wípé ìṣẹ́jú kan báyìí bí Nàìjíríà ṣe gbà tí náà ṣe máa sá fún. torí èmi ò mọ nǹkan tó fa oyè láti ọ̀dọ̀ bí yàrá tẹ̀ máa fi very dark man jẹ oyè ṣé bí ti Gumi Olúwo ni Gumi Olúwo fi wò ó fi very dark man ó fi jẹ atáyéṣe one of Nigeria òrìṣà ńlá ṣó o ti rí fídíò jọ tẹ̀lé mi wá wo gbogbo ẹ̀. Baba no collective justice statue. You know why? Baba no collective justice statue. You know why?
chieftaincy title. Baba don collect chieftaincy title. Baba don collect chieftaincy title. Baba don collect chieftaincy title. If you don't know, not today. You understand? Don't punish the war. Don't punish Mario Wazobia. Don't punish every Nigerian. We not want better for this country. Ìjẹ́ ìwọ ọ̀nà ìwọ pápá ìwọ ọ̀nà àbí kí lẹ ní ká kọ́ olúwo Gúnmi olúwo ni Ọlọ́run fi very dark man jẹ oyè Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá what a combination ẹ jọ ṣé kí nìyẹn nítorí létí yín Atáyéṣe one of Nigeria Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá so VDM ti dòrìṣà lọ́wọ́ Sheikh Gúnmi olúwo very dark man ó ní Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá so very dark man ti become òrìṣà lọ́wọ́ Gúnmi wo ayi ó dẹ̀ ní Ọ̀rúnmìlà kò ń ṣòòṣà o ó ní àwọn Ọbàtálá kò wọ́n ń ṣòòṣà o ó ní gbogbo àwọn òòṣà tí wọ́n kù tí wọ́n ń sìn nílẹ̀ kóòtù ajíire ó ní wọn kì í ṣòrìṣà pé Ọlọ́run kẹ̀yìn sí wọn ẹjọ́ ní ìgbà táwọn èèyàn ń ṣòrìṣà ok very dark man brother wa yẹn òun ni òrìṣà ńlá ń sìn ó ti dójú ẹ ọ̀rọ̀ yẹn ti ń yé àbí ṣé ó ń yé ẹ anyway lórí ọ̀rọ̀ ti Gúnmi olúwo èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀ because gbogbo yín lè rí oríṣiríṣi nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó believe pé gbogbo nǹkan tóun bá ṣe àwọn ọmọ Yorùbá a ní láti máa pariwo ẹ̀ àwọn tó bá dẹ̀ fẹ́ pariwo ẹ̀ ló fẹ́ pariwo ẹ̀ lọ́dọ̀ ti tèmi very dark man lèmi bá lọ́rọ̀ ṣẹ́rí tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló kó àwọn kan tó dàbí eégún èyàn ò gbọ́dọ̀ pàdé wọn bọ́yẹ̀pọ̀ bẹ́ẹ̀ lọ́nà wàá yá dànù ni wàá yá wọgbó kí ló dé ó kó wọn wá ó lọ wá kí òun láti Saudi àbí àwọn ará north ó tún káwọn kan wá láti Saudi ó dẹ̀ ní òun ti sọ wípé òun ò ṣe ọmọ Yorùbá mọ́ ọmọ Saudi lókù tóun fẹ́ máa ṣe ṣùgbọ́n gbogbo àwọn council of ọba ilẹ̀ Yorùbá wọn ò retí fi gbọ́ yẹn ìgbà tó ti sọ pé òun ń ṣọ́ ara Yorùbá mọ́ kí ló dé tó sì ń jókòó sórí àpèrè nǹkan Yorùbá kí ni nǹkan Yorùbá sì ń ṣe lọ́dọ̀ ẹ̀ kí ló dé tó sì ń pè lọ́ba tó sì ń jẹ́ kábíyèsí tó ń ṣe kábíyèsí tó sì ń jókòó sí palace ó ti ní òun ò fara mọ́ nǹkan Yorùbá òun ò dẹ́ ṣe Yorùbá mọ́ Saudi ni ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó lọ jọba ní Saudi mo ti ń dúró kí àwọn council of obas kí wọ́n ti issue ọ̀rọ̀ sí online báwo lèèyàn tó sọ wípé òun ò ṣara yín mọ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe jẹ́ kó máa dúró lórí àpèrè yẹn náà kí ló máa ń ṣe gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan ni wọn kì í ríro ó ní ìgbà tí kinní yẹn bá bàjẹ́ tó pátápátá kò sí wàhálà very dark man my brother for me I don't have anything against you you are my very good brother thank you for all the good work you are doing for our people you understand now all of us dey join hand dey do everything in a little way wey everybody fit do but my own little advice for you very dark man you don dey do this work everybody dey praise you my brother you see that Gumi if you don't know we are referring to Oluwo that gave you a chieftaincy title as Sheikh Ahmad Gumi of Yoruba land na that kind person you wan associate with
If una get closer to very dark man, may una call am. May una help me call that our brother. May una advise am. May una tell am the truth and the whole sense to his sense. Before the water come begin dey pass garri, na make me dey talk this thing. You see that place where very dark man dey go? Na no go area o. That person wey you wan go begin dey associate yourself with, that man go destroy your reputation for Nigeria. Many meaningful people they go run away from you. Nobody go want to get one or two things to do with you again. With that man, that kabiyesi where you don't go meet, where they tell the whole world say he make you Atayese one of Nigeria. I never see that kind of chieftaincy for my life. As if they call you now, say you be Orishala. This is the same person where they condemn all the gods, where they Yoruba land. My brother VDM, for your area where you from come, we know say from house by house like this. Now every one of una get on a god, small god, where una they worship. Apart from going to God as a Muslim or as a Christian, who say you they worship the real God. Una still get the small gods where everybody they worship as an ancestral ancestor. Abi, may one person come out where you be king, can't they condemn all those things for you? How you go take answer that kind of human being? A man wey be say as terrorists they pine everybody where you they allow up and down, where they not allow you rest for Nigeria. Make this man wey give you chieftaincy title now come they tell us say na lie, now them be the best person. Any terrorist where they catch or they chase them away from where they kidnap, make them they come inside. Now they recruit them for Iwode. Now that kind of person you want to associate with, I bet me una call very dark man for where they hear word. Me una advise am. Now be the only thing where I want to for this one, because everything we look what they do, if they look for attention seeker. Tell me go watch video. You see, I'm still saying it. Nigeria may not have election come 2027. You guys don't understand what is going on. You don't understand what is going on. Let me tell you something. I said something in my last video. I said Tinubu does not believe in one Nigeria. Not just Tinubu. The whole Yorubas, they don't believe in one Nigeria. The Igbos, they don't believe in one Nigeria. And these Igbos now, and the Yorubas now that they don't believe in one Nigeria, they are working together. The Igbos, they've never been united the way they are united right now. When I mean united, I'm talking about the political class. Let me tell you something. The only people that believe in one Nigeria are those guys in the northern Nigeria, the northeast and the northwest, even the north central. They don't believe in one Nigeria. See, this thing is something that has to do with two Nigeria. That's why I am telling you that come 2027, we may not have election. We may not have because Tinubu knows that this country has to go into parts. He knows that is what the guy is working for. You see, in the past, I was like looking at Tinubu. I said, okay, Tinubu is going to work to favor these guys from the northern Nigeria, but he's not doing it. Tinubu has his own agenda, and the agenda of Tinubu is to partition Nigeria. You guys don't understand. Let me pause. Go and check all the Igbos political class, but the business class, they are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you will just hear that the Southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. But the business class, they are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you will just hear that the Southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. Now, Tinubu now is in the UK. If Nigeria want to part into two, it's not the prime minister. The prime minister of UK has nothing to do with Nigeria parting into two. The people that have the power in palace, and that is where Tinubu is today. Oh my God. See, we've seen countries in the world that they parted into two without even shooting a gun. They never fired a shot. Nobody fought each other. They just did it peacefully. Yorùbá o, èèwọ̀ lè wo tí gbogbo àwọn ọmọ Yorùbá bá rárá fi balẹ̀ tá à jẹ́ kí ọ̀tẹ̀ àti àbòsí àtoríṣiríṣi hatred kó bò wá lójú ju bó ṣe yẹ lọ. Mo ìtúyìn tún sọ. Kó tó bínú jù, kó tó fapájọ́ nínú ilé ẹ̀, kó tó fẹsẹ̀ jọlẹ̀, kó tó máa tó tá online lórí TikTok at everywhere. Tinubu no go area kìnìkan. Èmi ò fọ́ọ̀sì ẹ̀, ṣùgbọ́n àlàyé kékeré ni mo ní kí wá ṣe fún ẹ. Sórí, the only thing tí mo mọ̀ tí Tinubu tó lè sọ pé Tinubu family àbí Tinubu fún alára ẹ̀ tó lè sọ pé òun nídìí lára àwọn ọmọ Yorùbá. Ọlọ́run kò ju second time pé òun nídìí ìbò lọ́wọ́ yín. Tabadẹ̀dá sílẹ̀ Tabatuṣà 2023 ṣe ìdìbò fún. Ṣáà dìbò fún. Ìyẹn ló le jù láti become president. Ṣé kò maneuver rẹ̀ débẹ̀? Ṣojú ò ti everybody wa. Báwo lẹ́yìn Yorùbá ṣe wá ń believe pé tẹ́ ẹ̀ bá fún níbò ní second term kò ní í jókòó pa síbẹ̀? Cherry lọ́dọ̀ ti tèmi, èmi rí Tinubu bẹni tó ti parí second term. Third term ni mo rí tí bàbá ń ṣe lọ yìí. Ìwọ tó bá rí géèmù yẹn bó ṣe ń lọ. Wàá dẹ̀ rí wípé géèmù tí àwọn northern mọ̀ play wípé kọ́ da terrorist sí the whole of Nigeria. Kí ilé má gba àyàn, kọ́nà má gbàyàn tí wọ́n ti ń ṣe already. Wọ́n rò wípé Tinubu máa sòkàn, ó máa gbá pálẹ̀ fún wọn. Ṣùgbọ́n ò rí wípé Tinubu kò rọ́ wọn báyìí.
tó jẹ́ sí wípé ẹni máa kú bẹ́ẹ̀ ó ti pàdé ẹni máa pa ṣùgbọ́n mo wá bí ẹ́ àṣà ní nǹkan kan tí Tinubu àtijọba ẹ̀ ṣe fún àwọn northern tó sọ wípé wọ́n fẹ́ second term ńlá kí ló ṣe ìwọ náà béèrè ok Yorùbá báyìí ẹni economic wise àbí economy wa ò dáa èmi dẹ̀ ń sọ fún ẹ wípé kì í ṣe Tinubu ìwọ tó o bá ń gbé ní outside Nigeria ìwọ lọ̀rọ̀ mi lè yé tó o bá mọ́dé nǹkan tó máa fi €200 tó máa fi rà ní 2026 about 2 years ago €50 ló máa fi rà ó lè má pé €50 tán tó jẹ́ sí wípé economically the whole wide world ló ń yáta tó ń súfèé bí ní dákẹ́ country wo ló ti ń wò mí báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín ìwọ tó wà lamẹ́ríkà báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín àwa ti Europe Germany wà máa gbé Germany òun ni giant of Europe àbí Germany economically wọ́n ti ní problem ìyẹn tó ń kọ́ kì í ṣe Tinubu kì í ṣe pé ìjọba globally ní gbogbo àgbáyé ni insecurity ṣé Tinubu ni ṣé ẹ̀rí àwọn nọ́dánà tó ń ṣe terrorist ni ṣe bẹ́ẹ̀ rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìbáyìí sí ṣe rò wípé lásánlàsàn òun ni àwọn àmì wa àwọn gallant soldier wa tí wọ́n discover pé àwọn foreign jihadists wọ́n ti wà lára àwọn ISWAP ṣe rántí fídíò yẹn tí mo gbé jáde ní last week àbí last 2 weeks tí àwọn army general tí wọ́n bọ́ síta tó láwọn gbọ́ information wípé àwọn foreign jihadists wọ́n ti wà ní gbogbo ọ̀nà tó wọ Nàìjíríà ṣé ẹ ti gbàgbé fídíò yẹn tó bá wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé àwọn Nàìjíríà mi àti àwọn wèrè tẹ́rọ́rìsì wọ́n wá ṣe tàtàtà ara wọn ó dẹ̀ pé bọ́ọ̀nù náà ló ti ṣẹlẹ̀ wọ́n wá cameraman àṣírí wá tú wọ́n wá rí wípé àwọn ọmọ Palestine ó wà lára àwọn tí ó ń kọ́ wọn ní jihadist tó ń kọ́ àwọn terrorist Moroccan ó wà lára àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ nínú ISWAP àwọn náà ń tọ́jú wọn torí kò sọ síta tó máa gbé wọn lọ ṣé Tinubu ló ṣe torí tí nọ́dánà bá ń fi nọ́mọ́ Tinubu ẹ jẹ́ ká jọ panupọ̀ ká béèrè lọ́wọ́ nọ́dánà àṣà ní kankan tí bàbá Tinubu ṣe fún wọn ṣé báwọn náà gba muslim ticket ní last 2023 ìsìnyí tó wá sọ wípé second term yẹn kò possible ìwọ àtẹ̀mí dẹ̀rẹ̀ ní tó bá bí mi ò rí ìkẹyọkọ̀ bẹ́ẹ̀ tí Tinubu tó ṣe fún wọn ní northern part of Nigeria tó bá ìsọpá àwọn olóyè gbádùn wọn jù máa ìsọpá àwọn nọ́ọ̀tì náà ṣì gbádùn wọn jù torí kò sí gbogbo regime tó bá take over as a president inú Nigeria tí ò ṣe nọ́dánà ló máa enjoy regime yẹn jù either ó jẹ́ láti south o àbí láti north lọ́dọ̀ wọn ok ìjọba northern wo regime wo ló ti ṣẹlẹ̀ tí ó ti benefit ẹ̀yin Yorùbá tẹ́ wà benefited positively aggressively fún nínú ìjọba ẹ̀ báwọn gan bá sọ wípé candidate wọn tó jẹ́ northern ara wọn tó ń para wọn ṣé wọn gbà tí Yar'Adua ò fàyè gbà wọn ṣé wọn rán lọ sọ́run àṣàntì Buhari ṣebí gbogbo story tó wà lẹ́yìn Buhari case ṣebí gbogbo ẹ̀ lámọ̀ kí ló dé ta wá mú titi wa ta wá lé sórí igbá ta wá fi gbogbo nǹkan ta ti fi tì í kí ló dé ta mú Tinubu ta fi sí gẹ̀rẹ́gẹ́rẹ́ ojú ọ̀nà tó da free ta ní kó máa sọ̀kalẹ̀ bẹ́yẹn ta ní kí mọ́tò ó yá gbátẹ̀lé lẹ́yìn tí àwọn ọmọ bí bá bọ́ síta mo ní tó bá jẹ́ Peter Obi ló wà bẹ́ẹ̀ ṣe rò wípé ìwọ̀nba tata tí Tinubu yìí rí ṣe ṣe rò wípé 1 billion 1 trillion Peter Obi máa rí ṣe àwọn northern ló máa control the northern needs softer governor softer candidate weakly one tó jẹ́ wípé ó máa weaken gan bàjẹ́ tó yẹ pé àwọn náà máa control ẹ̀ lọ́bí bọ̀ wọ́n rí wípé Tinubu ò ní the godfather kò sí nǹkan tí Tinubu tún need again lẹ́yìn ìbò second term tọ́nà fẹ́ ṣe yìí ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mò ń bí ẹ́ kí nìkan tó rò pé Tinubu need lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ jẹ́jẹ́ kó rí wá pé so ìgbà tá bá ti tiẹ̀ jẹ́ ní second term yìí tá kẹ̀yìn sí tá ṣe everything ìgbà yẹn ni gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó wá ṣe fún wa ìgbà yẹn ló máa wá ṣe àbí ṣé nǹkan tó ń rò nìyẹn oní ṣe ṣèbó ti ráwọn boys bọ́ síta nísìn ẹ jẹ́ àbí calm down sórí tá a bá fún Tinubu ní support ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀ ń rò wípé Tinubu gọ́gọ́gọ́gọ́ là ń fún rárá ilẹ̀ bàbá wa là ń jà fún lọ́dọ̀ ti tèmi gbogbo everything you see me do it for President Bola Ahmed Tinubu ilẹ̀ bàmí ni tí mo gbé dání òun ni mò ń jà fún torí Tinubu náà ni mo lè sọ wọ́n lẹ́sẹ̀ ok ẹjọ́ wo ni mo fẹ́ bá Peter Obi rò ṣé problem tó kà wọ́n láyà ní ilẹ̀ Yíbò kò tí wọ́n ti rójútu ẹ̀ ṣáwọn tó ń sunkún marginalization káàkiri ok north part of Nigeria ní onísìnmi ní onífọ̀kànbalẹ̀ yẹn ok ta ni ká wá sọmọ́ lẹ́sẹ̀ ọ̀dọ̀ wa nìkan ló ìwẹ̀ big peaceful ọ̀dọ̀ wa náà ti símọ́ yìí báyìí sìn ká la máa sọmọ́ lẹ́sẹ̀ ìgbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state ṣẹlẹ̀ kí ló dé tí gbogbo wo máa pariwo Peter Obi kí ló dé tí àwọn máa pariwo Àtíkù ṣebí Tinubu náà ni gbogbo wa pariwo fún bàbá Tinubu má yẹ kójú ti wa bàbá Tinubu má dẹwàdà bàbá Tinubu má ṣe kíní kan ó dẹ̀ bọ́ síbẹ̀ ó lọ ṣe nǹkan tó yẹ nǹkan tá a béèrè fún ó tún wá ṣe tó àwa majority ọmọ Yorùbá àwa la tún kọ̀ ẹ̀dẹ́mẹ̀ kí ló ṣe kí ló mọ̀ ọ̀rọ̀ yín sú mi díẹ̀ o ọ̀rọ̀ yín fẹ́ máa sú mi díẹ̀ ọ̀rọ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ Ìgbò dàbẹ̀ ni wípé ọ̀rọ̀ òye yín rárá àwọn tabadẹ jẹ́ láti ṣàlàyé fún yín majority yẹn ẹ fẹ́ gbọ́ ó dìgbà tẹ́ bá fi agídí sí nǹkan àti ọ̀tẹ̀tẹ̀ láìkì jù yẹn tẹ́ bá ti fi ba nǹkan jẹ́ ẹ wá máa dúró kéèyàn kan wá dìde kó wá bá yín tún nǹkan tẹ́ bàjẹ́ yẹn ṣe tá lẹ́rìí pé máa wá ṣe no kò sí nobody kí nìyẹn ti bàjẹ́ náà ni ó máa bàjẹ́ lọ ni àjẹwà sọ fún yín pé ẹ ti ẹ̀ fi wà ìbàjẹ́ sílẹ̀ ẹ má jà lo ọ̀tẹ̀ this time around ẹ jà unite kí àwọn other tribe nínú Nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé yes Yorùbá àwa ni bàbá àwa làgbà gbogbo wọn sẹ́ẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ náà látún yìí lọ o tó tẹ̀lé mi kó wá wo fídíò. I'm so surprised that the governor of Oyo State can just make such a statement. Why? I'm surprised because this is a chief security officer. But he has no constitutional power over the police in the state. What are you talking about?
But did Mr. Makinde don't allocate security force for himself? This thing has happened in so many states where governors take charge. It has happened before. How can the governors take charge when I'm going somewhere. Okay. It has happened in Ekiti State under Fayose. It has happened in Borno State. We know how the governor takes charge. Putting blame here and there will not help Mr. Makinde. If anything is hiding, why is he politicizing this? I'm surprised. In a situation whereby 6 hunters died, 3 Amotekun died, a lieutenant colonel, a lieutenant in the army died, Ojedekun died. You are here telling us what is not. Putting blame. What effort? What effort when this thing happened? What effort did Makinde make? Immediately it happens. He could even come Mr. President, expect Mr. President to come in. Is that how to work? Is that how a chief security officer of the state work? No, I'm so disappointed. Calling for international intervention. On what? Based on what? It's sure he has failed. And I'll call on Makinde, the governor of your state, to resign. You are calling on the governor? I'm calling on the governor to resign because he don't have the ability. He's also a presidential aspirant. And so, a presidential aspirant who doesn't have ability to handle security in the state should resign. On what grounds? But security is not in charge of on this ground, number one. When anything happens in any state of federation, the state governor need to inform Mr. President. Yes, Mr. President must have heard about it. He need to inform Mr. President, not vice versa. Not vice versa. Number two, for the first 2 days that this thing happened, Seyi Makinde was politicking. He was unconcerned. He was thinking that it is against Mr. President. And then every effort, what effort did Seyi Makinde make? It ensured that he didn't call no meeting at all. He didn't call the hunters, the Amotekuns. He had to make the first move before Mr. President would come in. Àti mọ kí ni scores. Ṣé ó tán báyìí o? Wọ́n ní kí Makinde resign. Ṣé kò wá tó bẹ́ẹ̀? Èmi ò rí ibi tí gọ́vnà ti forí gbárí pẹ̀lú president o. Mi ìdẹ̀rọ̀ wípé Fáyọ̀ṣe gan ṣe tó lè nígbà ayé Ọbásanjọ́ tán ti impeach ẹ̀ dànùdànù. Ṣé Northerner náà ni Ṣèyí Makinde trust blindly to this extent tó ń ṣìwàwù sí àwọn èèyàn tiẹ̀? Ṣé ká sọ wípé Ṣèyí Makinde ò tí ì gbọ́n mọ́ títí inú ẹ̀ ní nínú ọ̀rọ̀ pé wọ́n Nàìjíríà? Lótìtọ́ lọ máa sọ pé àwọn politicians they are one, but my dear, níbi tí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n Nàìjíríà tó dé dúró lẹ́ni. Wọn kàn tí declare Nàìjíríà officially pé oníkálukú ti wà láyé ẹ̀ ni. Ṣé wọ́n rí wẹnulẹ̀ kó wẹnu kọ́ ni? Northerner wo lórí tó ń jà fún Southerner? Southerner wo ló wárí tó wá ń prot tó ń jà fún Northerner? Níbo ṣó ti wárí wípé Nàìjíríà gan ti kọ́kọ́ ṣá sí méjì already tó jẹ́ sí wípé northern part of Nigeria and southern part of Nigeria bóyá ibẹ̀ yẹn gan ni bàbá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá 6 geopolitical zone tọ́nà fẹ́ fi sílẹ̀ yẹn náà ni òun ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ èyíkéyìí tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ṣà ti ẹ̀bẹ̀rẹ̀ láti ibì kan because regional restructuring èyíkéyìí òun là ń rí fìrìfìrì ẹ̀ báyìí tí bàbá Tinubu tí wọ́n fẹ́ ṣe state police tí àwọn house tí wọ́n ná pass bíìlì nísìnyí wọ́n náà ti withdraw èyí tí house tí wọ́n ná pass wọ́n ní eléyìí tí bàbá Tinubu tó draw tó gbé sílẹ̀ gangan tó bọwọ́ lù àwọn làwọn fẹ́ adopt nísìn and then ní Abuja state capital wọ́n ní kò ní sí state police ń bẹ́ẹ̀. many things ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà Yorùbá ẹgbọ́n mọ́ tinú yín ohun tí mo ṣì ń insist tí mo ṣì ń sọ ni wípé kí ló fa àrífín orí burúkú látọ̀dọ̀ Ṣèyí Mákindé sí Tinubu ẹgbẹ́ bígbó tábánikà gbé sílẹ̀ lọ́jọ́ orí ṣé Mákindé ọmọ láfẹ́jẹ́ sí bàbá Tinubu tó bá délé ayé bímọ àìgbàgbé èjìtọ́ fi sàn láì gbogbo wájọ ọmọ bó ṣe ń lọ tó bá wá sọ wípé èèyàn délé ayé àṣìf fíò báyìí ni Tinubu fi ju Ṣèyí tó bá sọ̀rọ̀ politics náà ṣé òun àti Tinubu wá wà on the same table ni tí ò bá ṣe wípé kí ló wá fẹ́ fa àrífín orí burúkú ẹjọ́ wà ní first term nísìnyí àárín yín ti bàjẹ́ anything ló lè ṣẹlẹ̀ mi ò rule out ṣùgbọ́n eléyìí tí Mákindé máa fi wá fi ìbínú àti ìtara pé òun fẹ́ pay Tinubu back lórí ìjọba ẹ̀ pẹ̀lú gbogbo géèmù tó gbé kalẹ̀ tó ń play yìí òun ló máa jẹ̀bi because gbogbo géèmù tí Mákindé ń play pẹ̀lú ìjọba Tinubu láti bójú ẹ̀jẹ̀ láti bà ìjọba ẹ̀ jẹ́ òun ló ń dà ní lórí ṣé ẹ̀wẹ́nu lẹ̀kẹ́ wẹnu ọkọ ni gbogbo géèmù yẹn ó ń laná ọmọ lọ́wọ́ ni kẹ́dẹ̀ máa wá wo àìmọye àwọn prophet online about 2 years ago tí ó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí sí ó kéré jù 3 bàbá ti bẹ̀tán ti sọ prophet Nasiru ti sọ prophet Adébáyọ̀ ti sọ to mention but few ìpè kí ni ìgbẹ̀yìn tẹ́nà Mákindé wọ́n ní tí ò bá já síkú ajá ṣàìsàn àbí kó ṣẹ̀wọ̀n ẹ̀dẹ̀ wá jókòó nínú mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìwé lórí pé Mákindé ń ṣànkọ ẹ̀ lọ yìí báyìí tí ìwà tí ní tájọ ń wò ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn APC náà ti ní kó resign yìí báyìí àwọn tí wọ́n kò sí wàhálà ilẹ̀ kan má já sílẹ̀ má já síta ibì kan ló má já sí ohun tí mo mọ̀ ní wípé lórí ayò tí Ṣèyí Mákindé tó ń ta lọ́wọ́lọ́wọ́ ó dá mi lójú jàdá lọ pé o ò lè jẹ wá jẹ́ politically bẹ́ẹ̀ ni wípé Mákindé ò fẹ́ ní kò ní interest nínú politics mọ́ báwo ló ṣe máa blind ló ṣe máa trust àwọn Northerner blindly even at this particular period tí Northerner
wọ́n ń tiẹ̀ máwọn èèyàn wọn torí wọ́n ti mọ̀ wípé wọn ò nídìí òbí kò sọ́jọ́ tó bí ń bọ̀ Àtíkù wọn ò ní dìbò fún wọn wá bìlíìfù pé ọmọ iná ni kọ́rán síná ọmọ Yorùbá náà fẹ́ fi gbógun ti Yorùbá Mákindé ó wá fi ara ẹ̀jìn wípé ìwọ ló fẹ́ jẹ́ ọmọ iná ó dẹ̀rù wípé gbogbo ilẹ̀ kó o tún ajíire sórí ìwọ̀nba àwọn tó ń support ẹ̀ politically Ọlọ́run bá ń go deep inside them àwọn gan pè lórí jìnnà ọmọ àlè Ṣèyí Mákindé gbogbo ọmọ kó tún ajíire ló pè é lọ́mọ àlè ìwà burúkú ló ń wù bọ́ kí ló dé tó ṣe jẹ́ wípé tó bá ti di tẹ́nà tí ọmọ Yorùbá jẹ́ pírẹsidẹ́ǹtì ìgbà yẹn ní ẹ̀yin most of ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá lẹ máa ń ṣe kàkàkà mọ́ wọn ná ṣùgbọ́n tí ọjà tribe bá jẹ́ pírẹsidẹ́ǹtì ẹ máa ṣé àrí Mákindé ní ìgbà Buhari ni kí ló dé ṣé o lè ṣíjú lásán wo Buhari ni kí ló dé tó jẹ́ pé téèyàn ti yín bá ti wà ń bẹ̀ ẹ máa ṣe wà rí fi wípé kò já mọ́ nǹkankan ẹ throw ẹ under the bus ẹ máa fi polẹ̀ ẹ máa ṣe rán dáradára ẹ máa fi ẹ fi ṣe yẹ̀yẹ́ lójú àwọn every other tribe ṣùgbọ́n tó bá jẹ́ other tribe ló wà bẹ́ẹ̀ ẹ gbé sórí bíi ti gálà ẹ máa hàn kiri ìyàwó ìwà burúkú wọ̀nyí tí àwọn ọmọ Yorùbá ta yàn láàyò wọ́n máa ń tẹnu mọ́ wọ́n máa ń sọ wọ́n máa hàn wá lé mọ́ ẹ má máa rò wípé bá ṣe ń ṣe lọ yìí bó ṣe máa rí forever lélẹ̀ ó máa tó stage kan gbogbo kí ni a máa bounce back lé wa lórí eléyìí tá dẹ̀bẹ̀rẹ̀ ibi tá a bá dé yìí ó ti ń bounce back already ojú wa dẹ̀ máa bó tá a bá tètè jí lójú oorun ká dùn dì nífù ká mọ nǹkan tá a ṣe tá a bá rò pé gbogbo nǹkan tá a ṣe a fẹ́ fi bojú Tinubu jẹ́ ni Tinubu has nothing to offer we have nothing to offer Tinubu ṣé ìbò tẹ́lẹ̀ fẹ́ dì ẹ̀ẹ́dì ní first time ó yẹ kó yẹ yín ó débẹ̀ bẹ́ẹ̀ bá di second time Tinubu máa yìí wá ń bẹ̀ ṣùgbọ́n ṣé ìgbà tẹ́ bá ti wádìí yẹn la wá fẹ́ béèrè kan ní first time a dìbò fún ẹ wo bá ṣe pariwo Tinubu wá ṣe lé fún wa Tinubu wá ṣe tán fún wa Tinubu wá ṣe gbá Tinubu wá ṣàwòtá ló yẹ kó sọ̀pà kan nù kó má dá sí wa second time ló tún wá tó yẹ ká ṣe àtúnṣe ìgbà yẹn lẹ tún wá múra kankan mo ní tèmi mi ò jẹ́ máwọn gbé gbà ọ̀tẹ̀ kò sí nǹkan tí bàbá ṣe fún mi ní 2023 torí ogun tó wà nílẹ̀ tó ń jà yìí ó lè mí rí ó ní ọ̀pọ̀lọpọ̀ wá rí tá a ṣe ní pé kó wá support wa nu Yorùbá nation ká gborílẹ̀-èdè ìgbà tẹ́yìn ọmọ Yorùbá dẹ̀ sọ pé ẹ̀ tí ì ṣe tán wípé kó máa lọ bẹ̀ ó dẹ̀ ti wá wà ń bẹ̀ sìn èwo wá lè wo